Edo ya wabedene. Edo ya wabedene. Wabo owe o, wabava o, wabota o, wabe yadu waye. Abe kun sa ye edo ogbon. Keni ere ya fe wabokian o. Otima ide hen wabokian o. Ni rowa ni dagi me kodo dagi me wabokian o. Na ede ori bota oge manedo bota ori manedo edo evening gathering ibota ori do no bota ori do no wa ya tota o wa me aga na baba ya tota wa mu aga na eye ya tota abe tani patene ko wa ya tota o na hia o na o ga no ọ̀rìnrìn gbé o wàjàgbìyàmùdíà o lákòókò rẹ ọwọ́ gẹ màrí o ọrẹ́fẹ́ ọ̀gá àti tún nọ́sà o sàdọ́bùà náà kẹ́dùn náà o sàdọ́bùà náà nyà tì náà nyà wégbè náà nyà dẹ́yà fẹ́fẹ́fẹ́ wẹ́sẹ̀ náà kẹ́dùn náà ní mà nàpọ̀ wọn o sàdọ́bùà wọn. Manedo masikoko mado ege negbe ma ebu manaze ebe na gbon he ebe na ta he ina na to he ma we la wo ki ma o sayo ki ma o ma be ya we mi eta bi ma be fun no gogo no fu no ma me alu si agbedo na o ma o saro ba ra wa ye bo ri na bu abun ma abun we ma no wo na wona orun pa mo kan la wo sa den ra ge wo ipitan yo ge wo ye he ko ya ko tin ka fe de bawa no go do ton mo no do awon yen ma yan o be ni Jesu Christi no be saloboa isa e kan ni ro wa idege wa fun ha ye to ta wa bo kan o wa ti e ma be re jan do de ba ni ma do we na o be lu gan o no the end no o mayo oga mayo na do isa ibota oga do Adori ibota o mama na gie mama na guakugbe ogojo no ibota oga do this is Edo evening gathering. Edo people are gathered together again in the evening. Here we share. Here we learn together. Here we laugh together. Here we rejoice together. It's a time of learning, of sharing, and of rejoicing. God bless Edo people. Amen. Call your people, call your friends, call your relatives to come and watch. But when you are there, every year time one. In my way now, we can know or we look at Nakau. Edo name drill. Guess the name, right? Today we are doing a drill. This drill is very good. People love it. Everybody can participate in it. Those who are at home, you can still participate in it. And those brethren who are here with me, you participate in it. All right? It's a name drill. It's Edo names. Edo names, they have meanings, I told you. All right? So, what we will do today is to describe a name. We bring for the scenario.
of when and how our ancestors, our parents gave us names. We will describe it. Then you will be able to tell us the name. You will guess the name. See if you will guess right. I believe many people will guess right. Right? All right, I will describe the name. Uh-huh. If I describe a name for you, will you be able to get it? That which made everybody run heter skelter, and that which caused a lockdown in the last 5 years. So what's the name of that person? Made everybody run upside down because they locked down in countries in the last 5 years. What's the name of that thing? That is COVID-19. COVID-19. So you know the name of that person. Now, eni na gie, eni edo na gie, eni edo na gie, eni edo na weba tarege, dege watamu, eni edo na weba tarege, dege watamu. Yonika, eni edo. Where already my henny, I will give my henny. Oh, now go henny. Now, my son, no, yet any. My area, guy, my gear, even in no shed, and I henny. My gear, wait, tamu, taregi do atamu. Target and in do atamu. That didn't do her. Amaga gay. Why is Yagan where we are tarege do atamu? Enia dona where tarege de watamu. What a dinion agba on your tamu. Una te any or magba on your matamu. Why do you keko? What the keke when a kagmo yagmo? Godwin and Grace or Bokan. Obioki, Obi Could do what we I don't get Debbie Obuta Gobokan. I gay. Wait, I do atamu. Would you keke a gag? Any the Kesu Gino. Any of a Kesu Gino. A gag, I had more. I asked one now. McBed, I have more. McBed, I have more. McBed, I have more. McBed, I have more. I gay. Wait, Tarege do atamu. Wait, born in the way I yoke. Ya dago one wa now. No cow not in before. Ya dago be do no wa. Wagao. De wa. Ona agbon. Ona eyimi. Opa sopa wo. Ona agbon. Ona eyimi. Opa se opa wo. Eni no. Eni edo no. Oyagwa le dundogbon. Ọwọ́ na agbọ̀n ọ̀nà ìrìn ọ̀pàṣẹ ọ̀pàwọ̀ jẹ̀dí èdè lóyìn kan gbọ̀n kan ìrìn náà pàrọ̀ sọ̀pàwọ̀ oko ẹ̀dọ́ wà bẹ́gà àtẹ̀wòrè wà tẹ̀wòrè ọ̀nà agbọ̀n ọ̀nà ìrìn ọ̀pàṣẹ ọ̀pàwọ̀ agbọ̀n ọ̀bẹ ìrìn ọ̀pàṣẹ ọ̀pàwọ̀. Adobe, Dagay. Godwin, Dagay. Andrea Mato, Dagay. Not my day, Dagay. Wagbo, Gagyo,
Oghe o ona agbon. Ona erimi. Okpa se okpa wo. Huh? Deni no deni nakara. Edo walare o. Watiare. Hey, we gave me no. Agbon, erimi, okpa se okpa wo. Oko. Amami no. Amami no. Yeah, amami no bon gbemi yeye. My even mo fi okengwa adogbe mwere. Going of him. Yo. If I pack better no. Going a ha. Going a going gone. Amami ano nyimi amona afi okengwa. Adogbe mwere ban. Hey. Adogbe mwere ban. Obebe do. Hey, Edo. Banka mwa. Eda aragbe ni a whatever niando rantemi o ara tenye do aso ni je ni o ai temi no lega ara ge we tarege de watamu taomu we idie agbon adakien uyi melele Oghe fe non se igo he ima gie o ebia so gie ima gie ni ima gie wait ni no ke no mai na very my he ni ari he ni ari he ba we idie agbon adakien uyi melele Oghe efe non se igo deni no ni kin o wa di agbon adakien uyi medale Oghe efe non se igo deni no de kan evini ba bedo wari yo bore he agbamori re idi agbon adakien uyi melele Oghe efe non se igo deni no ima deni do no ma ile do no ma going o odi ha going o odi ne going gone. Abe wa ami na we no nyimi na ya na nyimi owo eva ha ene ari ene nyimi wadi ro wa de ni wata de wo wadi ro wa wani gebe de ni wata de wo wadi agbon adakun yi melele Oghe fe efe no se igu de ni ya ni edo no yi mai ta o ni edo no mai Izoduwa. Enini wa mai hode. Izoduwa. Ada aka adiagun adakun na lele ode Oghe fe. Efe ni o se igo. Uwa o se igo. Abami Izoduwa. Aga ya no gbe o. Ibe wo igbe ari enagbon ari so owo ifan ya ena ari yan agbon emi wagare o bebe o saro o mo sigo mo re de ba
bless na here a film ọmọ eré ma adókè dẹbi ọmọ sigo ọmọ eré nàgìyẹ na christian fi ẹsọgẹ ìgbéramẹ ìgbéramẹ ọsẹfẹ gbẹbọ sáré ọmọ sigo christian fi ẹsọgẹ ọmọ sigo ìzódùwà wẹwẹ mọmi nàta wẹwẹ ọwẹ àjàgbọn àdáná kìí yìí òwì ọmọ yìí bẹ yìí sẹyìn yìí bá èmi náà lè ọ̀pọ̀ àwọn ọ̀nà ọ̀dẹ́fẹ̀ ẹ̀dẹ́fẹ̀ mẹ́lẹ̀lẹ̀ ni ọ̀sẹ̀ igbó ọ̀nà ìzódùwà ìzẹ́ òdẹ́ ọ̀wùwà òwà ọ̀sẹ̀ igbó ọ̀pọ̀ bọ́dẹ̀ dóó bàtì ẹ̀ bọ̀ rẹ̀ ẹ̀ nàná lẹ̀ bàtì ẹ̀ bọ̀ rẹ̀ ọ̀wé èdè o. Wow, you do me. Any now, any yakin. Any do yakin. Wow, you do me. Get. Well, town. We agmon kumenkia. Iyale bye. Era odede Oghe egwai nukpogeva we agmokumekia iyaleba era odede Oghe ọba egwai nukpogeva biawu agmokumekia iyaleba era odede Oghe ba ewa inukpo giver. Oba rekete na odun ewa inukpo giver. Then we na you eni no. Eni egege ege eni no. Eni no. Eni e no ni edono. Bagbon ku mekia. Ina ya le ba. Era odede. Oghe oba ewa inukpo giver. Oba rekete be do na oba ewa inukpo giver. Bia you. Weso biawu bagbon ku mecha iyale ba era odede Oghe ba wai ewa nu pogiva biawu eni na eni pa wa no eni po pa bagbon ku mecha iyale ba era odede Oghe ba wai ewa nu pogiva no rekete na yale ba era odede biawu okay o going our mwege di agbe o going okay o mama mi no gbon e okan kwa abi bieko aba mi no gbon mama mi no bagbon ku mekia iyale ba era odede Oghe ọba wai nupo giver biawu mami no going owo going eva going eha going ene going san gone I will hear by eva my your hina mami no eva ni ha we gbe mo re bon owe do eni do ya fe eni do no yi obun sebo yi ho edo wa wi en ro wa bo wa le wa la re en ro wa la ro meke odukun radie die oto so pa imade lóye eya na tie me wa meke odukun adi oto ima sopa ima de lóye eya si na tie me wa eni mebo
Andra mato kekebe obiasoge. Nakata ban wa me onna. Nakata ban ni gbera na aye bo egbe mo re ban. Gaye o edo wa gaye. Ba iti o wana. Okedukun oke odukun ga di oto. Sopa o ma de lori e. Agbon ga ti e. Wa. Okay, going, viva. Okay, going, ha. Okay, going, ha. Going, go. You say, gone. Okay, away de kodukun, radio to. And so, when ma wa de lori e. Agbon ga ti yen. Nina. Baba gbon ichi o ni. Atawo ona madeluye. Agbon che edemudia. Edemudia o. Edemudia o. Era re ko ati edemudia. Edemudia. Aigbe wa gage. Andre amato owe ya ye na kata si ewe ni kiwe ke bia soke na kata si ewe 11 akake Maria be oni Andre amato owe idemu dia ugbe wa ezebas idemu dia ugbe adoge idemu dia ugbe kin de bia soke idemu dia ugbe iye osamen yobo abokan oye no kwa eva ma evio ko wa mami wa no odo na idemudia no akobo ni ya no gbon egbedemudia akobo ni ya o demudia do ono de ma de lo bi ona ye aye mudia agbona ke demudia you know eni edo ya ki o eni edo no aja go ba no na edo no ya ti an aga o me hana ona negbe me ni ya be o wa me se odukun biawu me hana ona negbe me ni ya be o wa me se odukun biawu no na negbe me ni ya bo wa me so dukun biawu ya no odun na negbe me ni ya bo wa me so dukun biawu eni no o ni do no gege wa ni ro wa ri yobo yo wa ri ro wa iwe na o re ba me ha no na aha no da ha no na negbe me ni ya be o wa me se odukun biawu going okay o going okay o going okay o ihane ni ya ni negbe me ni ya bo wa me so dukun bia you going okay o going ha going na going is going gone. Woo! So, is there a domain? And no, and near Dodon. Hey, you have a fed Mauna, and near do ya. Magay gay way taregi, do what tamu.
Zé dome. O man ge. Ina ha no. Ono na negbe me. Ni ya be o wa me se odukumu. Ya u zé dome. Zé dome. Dome na adon wa. Ade abos odukumu dome ni ai boy oyo so odukumu. Zé dome. Ai gbe. Ai on. Andra mato ahanu wa Henry eba we dey brother abokan o iye no kwa no ke olandre ha no biasoge oduwa ize edon izo eti ha no bi abowa wan so duku akpo na do edo heni obe de o ya jago mano ahụ na oriedo ya jago mano ahụ na oku wasaboyo tamu ona edo ya ku we isoton eze de mumu ana tie wa eni edono eni ogedono ona edo ya ku we isoton eze de mumu edo na tie wa eni edono de ni no ni ebi na we mumu edo na tie ne mi edo ya ku we isoton wi oyimi isoton wagege o going o edo di ro wa ni yo boyo o going o going o going owo going eva eha going eden going ise going gone wa atu aboyo na do wa wetin ma gbo fo akeka wa atu aboyo okay wa ta omu ai mi okun bibi ami okun bibi imare dogie o na imare dogie ta bie bana ohuwe mo ayo bi so no ma imare dogie ami okun bibi wege na do ya so iku soto ona okun eze de we mami eze de mumu mami do that here ami okun bibi iku ara mi okun iku aigbe iye sawen yobo okun ya to yabo okun ya okay eri okun agwe we yabo andra mato okun okun no so eni no when you na ti okun de eni akara andra mato eni akara de ni no de kan ezobas okun gbo wa aye okun dia ya wo Debbie Adore okun ya wo biasoge okun ya ma abato wo ya ma ami okun bibi ge na gie na ibi ami okun wo na do wa ni ro wa wo do
inu wa ye tare bo wani ro wani ugwe but wado obe de o wa ge ato aboyo o no kaya na kaya kin na kidawe sebo o obe de o wa ge we do ai wa lu eya fo na ai wa lu eya fo na merie eso hi ke akwe onyo boki wa eni eduno ai wa lu eya fo na merie eso hi ke akwe onyo eni eduno riba ai wa lu eya fo na emenari eso hi ke akwe onyo eni eduno na riba okuve edo walaro edo walaro edo walaro edo walaro edo walaro edo walaro awalu ya fo na emena di eso hi ka akwe emini uni na do tie ni no eni adono going on going oga going eva going eha oko eha ya di kai bo going ene ha going ene going ise going go tawo enne do tie very Izeko. Izeko. Alwe ya fuera. Adi so yi kenra kwe. Adi ya Izeko, azeko, azemiko. Daga Emasogbe. Ugbebe osaro ahano o. Ezoba ma nwo. Andre Amato Izeko. Ogbe. Hey! Andre Amato. Ogbe awa beso wa iyo saban yo bo igo igo Azeko so pun everything awe ni Azeko tie his odara agbon ri e wan ta itan pa iyo saban yo bo o de gbegbon igo Zeko oya ewo o ti agbefo igo Zeko no igo Zeko Mike Usaga Ozeko gbe Ozeko Zeko wa no eniedo enieda kana eya fefe na ngona eniedo ya Zeko even you are Zeko wakuba na ma so gbo egbe o yan iha no ayan evagbe amato apobo niyan o abedo ami anu ma ona logo ye logo tan mo mekian eyina ten ayomu niga dege ehe na idie mekian eyina tan ayomu niga dege ehe na idie eni me eni adono gege mekian eyina tan ayomu niga dege ehe na idie eni me oko agege o ekesugi awe na amaewe ha agege o
Jeje o bikian town ni adero da o ekedidie ni mo goyin kan o goyin eva goyin ha goyin na going ise gone town igo da o igo da o ikian na town ni adere ni ona igo da o aigbe yẹn yẹ gbọgbẹ o Andre Amato igoda o ọgbẹ Andre Amato wà mú òpókùn ẹ náà o Andre Amato dégo nọ ní yẹn tí wà fínni ọgbẹ o iye osàwọn yóò bọ ọdá o ọdẹ kékeré ẹrí ẹyí ọdá o ọdẹ kékeré iye osàwọn bọ ọdẹ gbẹgbọn rẹ igoda o ọgbẹ o ayé báyìí àdóre ibo da o ewo yo sangbon ibo da o no bless you here o da o mangba ezoba o da o mangba fo ni o da agbon gidi o te yawo banko saga ibo da o gbe adoge ibo da o gbe kiso fesuge o da o mangba fo iya sa o sa men yibo ibo da o gbe o wa ma o igo da o akobo ni a o edo lo wa ba eri yoboyo he ya di ago ma no a na o he ya di ago ma no a na mani wa be edigwe o keke ma ya wa na mani wa be digwe atawbo runde emime no wi itetie ihe yo sopa igimie emime imaritie ihe me enime ibugo edo no Tunde emime no wi itetie ihe yo sopa igimie emime imaritie ihe me le bien do non ifi oh le bien do non oh wani lo wa why ge yaba Andre Amato wo yaba Tunde mi na wi itetie ihe yo sopa igimie emime imaritie ihe me baiti me baiti me oh glory ya mo o be no tabe we ka di one yo men Tunde mi na wi itetie yo igimie emime imaritie ihe enimo going eva going ha going ene going san going gone atamo il sait rien bani wa be digo eyan wa we odo atien yo otien level otien le dun ebi odo sait rien o sait rien we mai ti yan o ebo re igbe o oni il sait rien il sait rien oh il sait rien aigbe Henry he said rien gbo Henry gbera o Andre Amato he said rien gbo
Ça va, yo, boy, il sait rien, il sait rien, yeah, ben, oko, adore, ça rien, ben, wamangwa gun, wamangwa gun, so kun, wow, aïe, ça rien, ben, iyo ça va, yo, boy, ça rien, ben, bien sûr que ça rien, ben, ezoba, ça rien, ben, ben, so kun wamangwa spell, ICE, RIN, RIN. Il sait rien. Ici, RIN, RIN. Wapobo yo, c'est rien, abora rigbo, c'est rien. On ne parle pas hier, record. Ou bien donc pas. C'est rien, abora rigbo. Wapobo na do. Wapobo na boa. Koko wa to aboyo. Mudagogo wa kian, wa tino kian. Eni na o. Eni edo e matana. Aga ge we tarege du atamu. Tarege du atamu. Tamu. Igo wa me. Igo wa me. Kebe igo ekime. Ragun me oro. Ṣùgbọ́n ọ̀nà gíga oro. Igo wa me. Kebe igo ekime. Ragun me oro. Ṣùgbọ́n ọ̀nà gíga oro. Igo wà mẹ́ ọ̀gá o. Igo ẹ̀kì mẹ́ ọ̀gá o. Ṣùgbọ́n ọ̀nà ẹ̀gá o. Ènìyàn dùnà. Ènìyàn dùnà. Igo ni yàbọ̀ wá ọ̀gá o. Igo ni yàdọ́kì ọ̀gá o. Ṣùgbọ́n ọ̀nà ẹ̀gá o. Igo náà ọ̀nà ẹ̀gá o. Edo wa ni yo boyo o. Igo owa na ya bo oga o. Igo oreki na adwoki oga o. Ona igo na ga o. What do you Edi no. Goi oga o. Goi eva. Goi ha. Goi na. Going, oh, going, sir, going, go. Woohoo! What a move. Igomo. Igomo. Igomo, Gao. I mean, Adegowa. Igomo, Gao. I may. We have Andre Amato. Igomo, Gao. Andre Amato. Ọba kàrí yẹn àgbẹ̀ náà yẹn ọmọkà o ọwọ́ àkùnrin o ọsàs ọmọ igọ mọ èdè náà o igọ mọ náà iye òsàmì yóò bọ igọ mọ ga o ẹnà o igọ mọ ga o ẹzọbas igọ mọ gbẹ o blessing ayẹ igọ mọ ga o gbẹ o ẹhis ẹkẹ agogo ẹ o adóge. Igo iga o, digo na iga o. Igo iga o, igo wa ọ̀gá o, igo ki ọ̀gá o. Wẹ́wọ̀ igo ga o, ọ̀gá o òkúta. Michael Saga, igo mọ ga o, igo mọ ga o, igo mọ nínú kí o. Àwọn àtàfù ọ̀gá igo mọ ga o. Oh, what you want? Ni wagbe obobo. Oh, abede o. Abede o. Ona, elogo yeye.
Andra mato wo yama. Alalogo. Uina lele re abo. Oh yeah. Iji. Put that hole. Uina lele re abo. Oh yeah. Iji. Ọma nọma deye uhina. Oh yeah. Wa. Uhina lele re abo. Onye adoche iji. Ọma nọma deye uhie na. Uhina kana. Oh yeah. Ha. Eni no. Eni edono. Ọma nọma deye uhina kana. Oh yeah. Uhina lele bebo. Ebo edo utedo. Uhina lele utedo. Bebo. Onye iji. Ọma nọma deye uhina kana. Oh yeah. Eni edono. Ba ichi eni wani. Ọnụmadụ yuhi na kana uhi na lele bẹ wo ni yi ọnụmadụ yẹ uhi na lele bẹ wo ni yẹ goyin ọkẹ o ya goyin ene goyin isen goyin gone. Ọ̀tá ọmọ ọ̀nàmádé yóò hì náà yí bẹ́ẹ̀ bọ́ ọ̀nà ìmádì yìí òyìn náà yí bẹ́ẹ̀ bọ́ ọ̀dàlẹ̀ lọ́nà yìí ọ̀nàmádé yẹ òyìn ní ọ̀nà ìmádì yìí àìgbẹ̀ andré amato ìmádì yìí gbẹ́ ehis ìmádì yìí dùn àgbọ̀n okay, Rita in ability, a book o bonde. Imadon yi no saka ide he owe no saka iye am yibo. No raw yi mara yi Izobas. Madu yi gbe abandi yi iye sama yibo we the big one. Imadi yi wa no. Imadi yi we na le imagbe. Ono imadi yi. Obobo àpòbọ́dì bí ẹ̀dọ́ ìmàdù yìí ẹni ẹ̀dọ́ náà o èyí afẹ́fẹ́fẹ́ nàtàlà ẹni ẹ̀dọ́ náà ọbẹ̀ èdè ọ̀nà àwẹ̀ kọ́ ni o ọbẹ̀ kì í ná kàtàbọ̀n ẹ o oyin náà. Ogiedo Vabebo Woto Oye Iji Uine Ogiedo Vaboto Oye Iji Ogiedo Man Muhi Orogbon Gbo Oye Aiti Ogini Uine Ogiedo Vaboto Oye Iji Ogiedo Man Muhi ọgọgbọn gbọ ọyẹ ẹni ẹdùnnú wáyé tí ẹ ọmọ mẹrin ọ ọmọ mú òhì ọgọgbọn gbọ èdè ènìyàn ìkèmí mẹrin ọ òhì náà gbọ n'ogedo àìwọ rẹ ìyí. Yẹn má gbọ́ ọgbọ́n gbọ́ ẹ̀yìn náà yẹ ẹ̀bọ̀kún. Goyin ọ̀kẹ́ o goyin ẹ̀fà goyin ẹ̀ha goyin ẹ̀nẹ́ goyin ìsẹ́ goyin gone. Why get away? Yeah. Tom,
Ìbàdàn yìí. Òkè náà máa ń mú ìyọ́ gbọ̀ngbọ̀n ọ̀nà Ìbàdàn yìí. Ìbàdàn yìí. Òyìnbó ẹ̀dọ́ bá ọ̀nà yìí. Yẹn máa mú ọ̀rẹ́ gbọ́ ọ̀nà Ìbàdàn yìí. Ìbàdàn yìí. Àìgbẹ́. Andra Amato Ìbàdàn yìí. Ọgbẹ́ o. Iye òsàmì yóò bọ̀. Ìbàdàn yìí. Ọgbẹ́ tún máa ń gbọ̀n sí kankan. Wọ́n gbọ́ ọgbẹ́. Michael Saga, Ìbàdàn yìí. Ọgbẹ́ ọgbẹ́ o. Ìmí dí ọ̀nì ní ìní iyì Ìbàdàn yìí. Ní àìhá wa gbẹ ọ̀pọ̀pọ̀ ní àìhá o. Ẹ̀dọ́ ènìyàn àkúgbẹ̀kẹ́nẹ̀. Ìfá rótọ̀ ọ̀nà máa mìíràn gbẹ́ o. Ìfá ni àìrí ọ̀ láti ẹ̀bá. Ìfá ọ̀wà rótọ̀ yẹnyẹnyẹ. Ọ̀bá mìíràn wọn. Wà ní ló wà bẹ̀ fi yóò bọ̀ yọ́ o. Táwọn mu. Ukpukpo ní ẹ̀dọ̀ yágò ẹ̀. Àyáríè Urina gé ọmọwúrà. Urina kèrè ọ̀tíọ́ ẹ̀ nọ̀rúgà. Ọ̀rẹ́ wá kèrè wá. Ukpukpo n'ẹ̀dọ̀ yágò ẹ̀. Àyáríè Urina gé ọmọwúrà. Urina kèrè ọ̀tíọ́ ẹ̀ nọ̀rúgà. Wá kè wá. Ẹni ẹ̀fà gbàlọ́ wa ẹni ẹ̀dùn nọ. Ẹni ẹ̀dùn ẹ̀fà nọ. Ukpukpo bẹ̀dọ̀ àgò ẹ̀ ọ̀nà mi lọ́gọ̀. Ukpukpo ẹ̀dọ̀ yàgò ẹ̀. Ukpukpo ní àyáríè Urina hì. Àyáríè gé ọmọwúrà. Kòmí nà àríè gé ọmọwúrà kèrè ọ̀tíọ́ ẹ̀ nà àríè ẹ̀rà. Àrítíà. Ẹni náà o. Àmì ọ̀bí ẹ̀dùn ló máa wọn náà. Ìyẹ̀rà rẹ̀. Òkú rẹ̀. Goyin ọ̀kẹ́ o. Goyin ìfà. Goyin ìhà. Goyin ìdẹ́. Going, gone. Only what big messy no man one more. Yeah, okay. Why you didn't have over? If you value everywhere, Kiwi or yo. Everywhere, Kiwi or yo. Okay. That's why that we're there. We get to my own. Yeah, I don't you go more. We eat them. Agion. You just have a neighbor. Yo. Yo, what made they were. And Mato, everywhere yo. Bay! As a bus, everywhere yo. Bay! You just have a neighbor everywhere. With Buckman. Some of boy, oh yo, Eva, working or yo, Michael Saga, oh yo, no cable. Adore, who be everywhere, everywhere, no cable. Cynthia Taro, oh yo, a book now, Cynthia, bless you, everywhere, oh yo, everywhere, oh yo. And everywhere, get more wuga. Where no yo channel or ruga. And I really where I hear by. That yo have very many everywhere. As I know what here, now what here. The Mabuga. And now I hear by. Where yo, yeah, Vado. Up over do. So, I mean, I don't know.
Gege no gege. I mean, I'm on I go what we can't tell me. Oh, okay. Ẹ̀dá na yàrá èmi àti wá. Ẹ̀dá na yàrá èmi ẹ̀ẹ́dù tí ènì náà. Àmì ọ̀nà. Ẹ̀dá na yàrá èmi ẹ̀ẹ́dù tí ènì náà gwalẹ̀ ní ìlàdíà. Ẹlọ́gọ́ hello ẹ̀dá na yàwó mi ẹ̀dá na yàwó mi wọ́n ní ẹ̀dùn tí ẹ̀dá mẹ́rin àti wọ́n mú ẹ̀dá na yàwó mi wọ́n ní ẹ̀dùn tí gorí ọ̀gá ìfà gorí ọ̀gá ìhà gorí ọ̀gá ìnẹ́ gorí ọ̀gá gorí gọ́ wàá tó yẹ kó mọ̀dọ́ wàá lè wú ọmọ ọ̀nà ẹ̀dẹ́ bí ẹni náà ẹ̀dá na yàwó mi ó ní ẹ̀dẹ́ bí ọyàwó ẹ̀dá ẹ̀dẹ́ bí àìgbẹ́ Henry ehis ẹ̀dọ́ gọ̀gọ̀ ẹ̀dọ́ ayẹ ẹ̀dẹ́ bẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀dẹ́ bí ọ̀rí gbò ẹ̀gbẹ́ ọ̀rí yorùbá ẹ̀dẹ́ bí òtún ẹ̀hán ọmọ gbàgbọ́n Henry ehis ẹ̀dẹ́ bí gbẹ́ o Friday ọmọragbọn ẹ̀dẹ́bi gbẹ́yẹ ọgbọ́kẹ́ ọ̀hún ọmọragbọn ẹ̀zọ́bàs ẹ̀dẹ́hìá ẹ̀dẹ́hìá àdókè ẹ̀dẹ́bi ẹ̀díọ̀nà iye sàmìlẹ́bọ̀ ẹ̀dẹ́bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ òbí ìnàbọ̀lẹ̀ ẹ̀dẹ́bi ọ̀gá o ẹ̀ẹ́dì bí ìrí ìì mọ̀dẹ́rẹ̀ ìì ìbádìyọ ẹ̀ẹ́dì bí ìrí ìì ìbádìyọ. Ẹ̀dẹ́bi ẹ̀wà ẹ̀dẹ́bi ẹ̀dẹ́bi ẹ̀dá di èyí bayọ̀ ẹ̀dẹ́bi lọ yá ni gbẹ wà fún ọkọ bọ́yọ̀ ọ̀nà rẹ̀dọ̀ ọ̀dọ̀ náà bí ra mọ̀ ọ̀nà rẹ̀dọ̀ ọ̀dẹ́kẹ́ ọ̀pá ìdèkẹ́ ṣùgbọ́n ìvanaka bàkùsí àdóbi ẹ̀ báyìí. Ọ̀nà ụka abụọ uyi odini o ụka abụọ uyi odini iyo na gwe ọnwa nze ọna ma n'ọnwa a na mie na gba zọị edime mọye iyo na gwe ọnwa nze ọna ma n'ọnwa a na mie na gba zọị me ọyẹ èdè náà o iyo na gbazẹ ọna ma n'ọnwa a na mie na gba zọị wàrí tí èmi ọ̀wọ́n ni iyo na gbazẹ ọna ma n'ọnwa a na mie na gba zọị me ọyẹ èdè náà o going ọ̀gá o ìfà going ọ̀gá o ìhà ẹ̀gẹ́gẹ́ going ẹ̀nà going gone táwọn mú o
Yogama. Yogi ami ani Yogama. Ami na we ibani en do aribo. Yogama. 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 Ana mira bazo yama. De ma e wana bazo yo ni ya lekwa. Ayi mi. Aigbe iye yẹn ya wa gbẹ òkú rẹ lẹrí ẹ yìí yorùbá máa gbẹ ọmọ àgbọn yorùbá máa yò yorùbá máa gbẹ ẹzọba yorùbá máa gbẹ àdókè yorùbá máa gbẹ iye sàmì yorùbá yorùbá máa gbẹ bẹsẹ ayẹ yorùbá máa ẹyìhò Euro ẹyìhò gàmà gbẹ nàbílẹ yorùbá máa gbẹ ọmọ àgbọn yorùbá máa gbẹ sítíà yorùbá máa gbẹ Osaga yorùbá máa gbẹ iye sàmì yorùbá máa gbẹ sọ̀rọ̀ yorùbá máa gbẹ ẹbùn yà wà gbọdọ wà pò bọ́ọ̀dì bí ẹ dó bọ́ọ̀dì bí ẹ dó bọ́ọ̀dì bí ẹ dó wà lẹ́ẹ̀tì wà mẹ́kú yẹ wà nìyẹn ní wà ẹ wà ìyanu wà ẹbùn yà wà gbẹ ìfà náka bàkú ẹ náà ìfà náka bàkú ẹ yà ẹdìyẹ làdìyẹ náà akata na si ba kwa mami no tell me we agbon ku menkia iya leva era odede Oghe ọba wa nu pogieva viau na leva era odede ọba wa nu pogieva eneme beki agbon ku menkia na ya leva era odede Oghe ọba wa nu pogieva viau enino debe agbon ya gbigbo egbin na ya yo yi ya ko ke tete we aleba ọba ere ọba wa ogo dede ere ba wa nu pogiba ere dede na alegbin na o ba iti we ọgbọ̀n kwẹ̀kí ọ̀nà yà lẹ̀ bá era odede Oghe ọba ẹwà ẹ̀nú pọ̀gìbà báyìí ènìwọ̀n ìwò lábúlẹ̀ lè wẹ̀ wá pò bọ́yọ̀ ọmọ ẹgbọ́n wẹ̀ òkò wà á gà mí amámi ọ̀nà wọn ọ̀nà gbàbá ẹ̀mú ẹ̀làdìẹ náà góyìn ọ̀kẹ́ o agbọ̀n kwẹ̀kí ọ̀nà ìmọ̀ òní yọ ya wẹ́n náà lẹ́la era Oghe ọba ẹwà ẹ̀nú pọ̀gìbà era odede náà lẹ́la báyìí tu wẹ́ góyìn ọ̀kẹ́ o góyìn ìfà góyìn ìhà góyìn ìnẹ going in going gone. Woo! Tamo. Ìgbìnà wẹ̀ka. Agbon kwẹ̀kí ó dẹ̀ nà lẹ́bà era odede Oghe ọba ẹwà ẹ̀nú pọ̀gìbà nọ̀rọ̀ ọ̀nà rẹ́kẹ́tẹ́ náà
Era odede. Devna do tie era odede. That era odede. I'm era one. Eh? Oh no, era one. No be one. No era one. No be era one. Ni matie era no one. Era no kwa. Okay no. Okay, era one. Era no kwa. Oh no, be era one. No kwa. On your era one odede. On a we. No, don't be well. No era. No be era. On era no kwa. No be era no kwa. No era odede. Oba ewa enro na. Eri e na ga oba diawa. Dege era diawa. Era no kwa. Na ga oba akenzua. Era no bi akenzua na ga eweka. Oba eweka. Dege igbe na eweka. Igbe na eweka. I be. Woo! Oh. Henry, where 11 where oh. Omaragbon where igbinoba oh. Osaro igbino igbon da oh. Aye igbinosa oh. Iye no kwa. Iye Osaron Yobo igbinoba oh. Ezobas igbinoba oh. Amato 11 ba oh. Amato manbona. Ezobas igbinoba oh. Adoge igbinoba oh. Iye no kwa. Osaron Yobo. One ebien na work out no ogimawo ira no ona we oda ira no bi we ona ira ona no bi everywhere ona ira no kwa no bi ira no kwa ona ira ma odede oda ona amaya so na amami ona awo gbe mo la bian o gege o ona agbon ona ẹ̀yìn mi ọ̀pá se ọ̀pá wo ona agbon ona ẹ̀yìn mi ọ̀pá se ọ̀pá wo agbon ẹ̀yìn mi ọ̀pá se ọ̀pá wo eni no eni edo ẹ̀yìn no wabure o wabure wabure o wabure ọ̀nà àgbọ̀n ọ̀nà ẹ̀yìn mi ọ̀pá sọ́pà bẹ́ẹ̀ ìfà wà ní yóò bọ̀ rẹ o wà ní ló wà ọ̀nà àgbọ̀n ọ̀nà ẹ̀yìn mi ọ̀pá sọ́pà wọ dèdì nà ìtì dèdì nà dòwe nà yàtà ẹ̀fẹ̀ di ọwọ́ ọ̀pá sọ́pà wọ dèdì nà dòwe ẹni náà ẹni ẹ̀dọ̀ náà yaba wabure o wà ní ló wà wà má ike ọ̀nà àgbọ̀n ọ̀nà ẹ̀yìn mi ọ̀pá sọ́pà wọ dèdì nà ẹni nà dòwe nà yàtà ẹ̀fẹ̀ di ọ gàgbọ̀n gẹ̀yìn mi ọ̀pá sọ́pà wọ. Wabure o wabure o going okay o going eva going eha eni wani bu ma degme yeye going ena agbon eyin mi pa so pa wo going oh adegbo wa o this is the last card
last card. Going, last card. Going. Oh, Edo, what are you body now? What are you body now? Oh, yeah, I can't. Yeah, how do you? Oh, yeah, how do you? Oh, I mean, if I have on you, and I'm not to a boy bongo. Ona eyimi ona agbon na eyimi ọpa sọpa bo eva de nie do no de kan ona e watan se adi ya wadi fun eva jordan wadi ro wa wai ka wadi ro wa gbon wa la bian okay wo going okay eva yamando going okay ha going okay ha going okay then going iṣẹ́ going gone going iṣẹ́ going gone lọ́dún máa ń gbọ́n rẹ̀ lọ́dún máa ń gbọ́n rẹ̀ lọ́dún máa ń gbọ́n rẹ̀ àwọn àdógbọ́n wà àbújá kọ́ wà ẹ̀dọ́bà báyìí gbọ́n wẹ̀ o lórí ẹgbọ́n wẹ̀ ayé báyìí gbọ́n wẹ̀ o ọwọ́ ẹ̀ báyìí kẹ́ra Cynthia máa gbọ́n wẹ̀ ayé rẹ̀ báyìí Adóge máa gbọ́n wẹ̀ ìyá mọ̀ gbọ́n wẹ̀ náà Adóge oh okay mamuja kọ́ wà bọ̀ going gone táwọn. Ọ̀run ṣayé ọ̀rìn ọ̀nì sí ayé èyí ọ̀run ṣayé. Wẹ́n ayé wìdí ọ̀hẹ́ ọ̀run ọ̀sẹ̀ ayé ọ̀run ọ̀nì ẹ̀yìn mi ọ̀yọ̀ ọ̀run ayé ọ̀rọ̀ àgbọ̀n ayé. Lọ́mìí ọ̀run ṣayé ẹ̀yìn mi ń ṣàgbọ̀n ẹ̀dọ̀ yàhé ni ẹ̀yìn mi ń ṣàgbọ̀n ọ̀run ṣayé gbàgbọ̀n lẹ́yìn mi ó pàṣọ pàwọ̀ ọ̀run ṣayé. I mean, Odimi. Oh, you know, my own, at your say, my yawa, everybody, by him at the one, tell say, Ayaka, or even your sagbon. Yaba. I boy. Andrea Mato, Agbondimi, oh. He used to have a boy, Agbondimi, oh. I want to Agbontan, oh. I'm Agbontan, oh. Ìjọba àgbọ̀ntán ẹ̀ o Adóge àgbọ̀ntán ẹ̀ o Henry Arasagbọ̀n ẹ̀yọ́n ta mèrè ẹ̀ o ọmọ àgbọ̀ndìmí ẹ̀ o Sàárọ̀ Cynthia Agbọ̀nsẹ̀lò ẹ̀ o ọ̀rọ̀ ń sáyé náà o iye sàmìyẹ bọ̀ ọ̀dọ́ gbégbọ́n rẹ̀ ọ̀rọ̀ ń sáyé. Ọbẹ̀ o yẹ yọ bẹ́ẹ̀ náà ọwọ́ àwọ̀ ọwọ́ àníyàn má dọ̀gbé mọ́ náà rẹ̀ dọ̀wé ìtì àwọn ayáfẹ́ dọ̀rẹ́ o wọn ni mẹ́rin wà ní mẹ́rin wọ́n mà ìwé ìtì àwọn bàwọ́ ẹ̀sẹ̀ ẹ̀gẹ̀dẹ̀ wà múndù yà wọ́ náà fáwọn afiàgbẹ́nu wà o ọ̀rì ìnọ̀rọ̀ ọ̀nù wà wà gímà wẹ̀wẹ̀ o wí nàìjọ́ yà yà ágẹ̀ èmìnàwó náà kìnnà mọ̀ èyí nà tẹ̀ YouTube ẹ̀dọ́ yà yà ágẹ̀
ya ge ave yigo ge wa le ba bu ko ni umwe yo otuwa wa fi moto kan umwe yo otuwa wa die ba ubo yo otuwa da mere oge do ma wi iye sa me bobo kan o ande amato weso saro sinka weso fredo muragbon weso lórí yamu weso he's weso adoge weso ọrùn pa náà wáyé yamu ka yamu lọ́yẹ̀ ní ẹniwọ̀n yamu wọ́n wáyé yamu ka. Ok máa yí ìran ẹ̀ ò ṣùgbọ́n ìyàmú ebi àgbọ̀n náà ọ̀la it comes in turns. It's an opportunity. There are opportunities. There are chances in life. There are opportunities in life. Here, both and to make it now. Ebi onegene yala ọ̀la umana yobo gwo no don so obo oni ọ̀la for mo yamu ege no ya la we na se tin gwo won bo una gbagi ni gbo una mi ewo o ma pray we dey oni o yamu uma ge lagbora o ma fafa o ma ti lo osu obo ogwo edia yamu na okwu ki omegere okwu ya dia ha ege no okwu ya dia ni omegere oda fun ya lo bi eke ni ya we mi odo wa me no na do akin mo wa ge ya na ya we mi odo wa me wa akin mo o omegere no kibuki na ya mi we ekan no re we ku okwu lo de ba eku ikolo wo pia yen do de kun gbe yen do yamu odo yamu bego pani wa no ogbudage ni yamu yamu imu ego obo me bai oba fe we de o ma kara kwa o ma ti lo ma ti no kwa yamu erige o wa go be ama emi o be na do ni wa ga be tayo o wa yamu wo no tanaba so erige o we no wa ya bra o wa bi tota wa bi da ho ya ko ri edu ta no kwa wa ri ga wa ya go sa o abi do ba gbe ma na be e dey Wednesday you be no dey Wednesday akoyo even my way na ogo ma dia o me ya yin ba gbon na gbon na be to di ma yin ga eyi ebi agbon na ya fe o la si ma bo kini ni ma ya fe eni ni ga ma ni ma o abi ra wan ka yi ma no we he ni ya fe ni ga to di ma ga agbon na we fure ni ma ni ya fe si ma bo no re do ga ma afi agbe ga o re do ala wo da o ga re do le fi ga o re do eni Jesu Christ lo nya wa ise ọba ẹwà ẹnu rẹ kété rẹ dó ọgá tọọrì ìpẹrẹ kété ẹdí ẹgà máa ń ọgá rírà máa ó ìyọpẹ ọwọn dúgìẹ ọba yìí ló bọ efó ìṣe ọba àtọ ọpẹ ìṣe àkóyọ ọrẹ bàbá dò àwíyé dò ọrẹ ẹyà dò wá o bàbá bàá.